Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pàápàá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìyá wa káàkiri àgbáńláyé tí ẹ jẹ́ múmìnì múmìnát yìí pé ìbùkún Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. A dẹ̀ ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà al-kiram tí wọ́n dolórí kẹ́límà la ilaha illallah kí ọba Allah kí ó má ba ayọ̀ ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. Pẹ̀lú ògo tọlọ́run àkọ́rí wáàsí wa lónìí, ta ni ìkà èèyàn? Ta ni ìkà èèyàn? ìkà èèyàn ta ni ń jẹ́ bẹ́ẹ̀? Èyí tẹ̀ ń wò lórí móhùnmáwòrán wa yìí, òun náà ní iṣẹ́ ibi táwọn olùṣebi tí wọ́n máa ń ṣe káàkiri ayé láti fi da òpó rẹ̀ àjò ayé ara wọn rú. Ta ni ìkà èèyàn? Ẹni tá à ń pè ní kéèyàn, òun náà lẹni ẹni àkọ́kọ́, òun náà lẹni tí èèwá dáadáa fọmọlàkejì rẹ̀. Ta ni ìkà èèyàn? Òun náà lẹni tí èrò dáadáa pẹ̀lú ọmọlàkejì rẹ̀. Ta ni ìkà èèyàn? Òun náà ni pé àwùjọ tí irú ẹni bẹ́ẹ̀ bá wà, ọmọ barú àwùjọ bẹ́ẹ̀ náà jẹ́ ni. Ta ni ìkà èèyàn? Òun náà lẹni tí máa rokú sọ ọmọlàkejì rẹ̀. Ta ni ìkà èèyàn? Òun náà lẹni tó ṣe wípé gbogbo ayé rẹ̀ kò ní fìgbà kan ṣe dáadáa nínú ilé ni o, lọ́dọ̀ ọ̀rẹ́ ni o, ládùúgbò ni o, lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ni o, gbogbo ohun tí yóò sì lẹ́tọ̀ọ́ òun yóò ṣe kí ni o, òun ni ó máa ṣe. Àní ta ni ìkà èèyàn? Ẹni tá a lè pè ní kéèyàn, òun náà lẹni tí ń lo ìfúnpá, lẹni tí ń lo òǹdè, lẹni tí ń lo gbẹ̀tugbẹ̀tu, lẹni tí ń lo òkà burúkú láti fi bàtọ ayé ọmọlàkejì jẹ́. Irú àwọn báyìí ìkà èèyàn ni wọ́n. Èyí tẹ̀ ń wò yìí, wallahi súnmọ́ billahi alladhi la ilaha illa huwa, ara ìkà ènìyàn ìlòsẹ̀lẹ̀ yìí, ṣùgbọ́n pẹ̀lú àdúrà àti àtìlẹ́yìn Ọlọ́run bògùn ẹ̀ náà jẹ́ fún ọ náà ni. Tó bá ti wá rí báyìí, ìwọ ọ̀rẹ́ mi tó ń wò mí, ìrẹ́ bàbá tó ń wò mí, má bọkàn jẹ́ o, má bànújẹ́. Ó ṣeéṣe kí wọn náà rí irú nǹkan báyìí nínú ilé rẹ, tàbí kó rí irú nǹkan báyìí lọ́fíìsì rẹ, tàbí kó rí irú nǹkan báyìí níbikíbi tó bá wà. Má páyà, fi ọkàn rẹ balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Àkọ́bẹ̀ ni pé gbé àgé àlùwàlá rẹ, omi tó bá mọ́ tó bá da rọ́ síbẹ̀, kó wá ṣe àlùwàlá, kó o ṣe pẹ̀lú bọ́lá ń ṣe sọ ká ṣe nínú Al-Qur'an àbí ti súnà ń ṣe ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ìgbà tó bá ṣe tẹ́ báyìí, kó wá ṣe kí ni o, kó wá gbé náfìlà dìde. Tó wá gbé náfìlà dìde, kó wá ṣe àwọn àsìkáàrù èyí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi sí wa lẹ́nu. Àkọ́bẹ̀ ni pé bismillahir rahmanir rahim. A lè sọ wípé bisimilahi lẹ́dì láyàdúrù máa ismihi shay'un fil ardi wala fi samai wa huwa as-sami'u al-alim. Ìwọ tó o bá mọ̀, mú gègé rẹ dání àyítákàdá rẹ kó o wí mo ṣe wí pé bisimilahi rahmani rahim bisimilahi lẹ́dì láyàdúrù máa ismihi shay'un fil ardi wala fi samai wa huwa as-sami'u al-alim. Ìyẹn jẹ́ àkọ́kọ́ tá a lè kọ́kọ́ lò láti sọ pé láti fi borí àwọn tí wọ́n ń pera wọn ní kí ni o, ìkà ènìyàn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tá a tún lè wí, òun náà ni gbólóhùn sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí máa sọ wípé a'udhu bismillahir rahmanir rahim a'udhu bikalimatillahi àtàmẹt min sharri ma khalaqa. Àdúrà yìí dára púpọ̀ torí pé àwọn kan náà ti ń bẹ láyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n dojúkọ, tí wọ́n dẹ̀ sí ọ̀tá rẹ̀ ní sùtàǹgbà náà lọ́hùn. Irun orí rẹ̀ ni wọ́n lò, wọ́n á lọ fi síbi abẹ́ kànga, wọ́n á gbé òkúta lé lórí. Ànábì ò ní dágbà pé, kò ní dẹ́sẹ̀ gbé, kò ní dáhùn kan ṣe. Ìgbà tí ó yá, Ọlọ́run rán màláíkà Jibril alayhi salatu wa salam, ọwọ́ aràn sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ máa wí àwọn gbólóhùn kan jáde. Àwọn gbólóhùn tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti wí jáde, òun náà ni wọ́n pè ní al-ma'usatain. Kí mo pé o, al-ma'usatain. Àwọn súrà méjèèjì tá à ń sọ yìí lèyìn fi máa ṣe kí ni o, lèyìn máa fi lé aburú jìnnà nípa àwọn ta ni ìkà ènìyàn. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní suratul falak, ẹlẹ́ẹ̀kejì ní kí ni o, òun náà ni suratul nas. Tẹ́ bá wò kíní ìkejì ìkẹta ìkẹrin tó dórí ẹlẹ́ọ̀kọ̀kànlá, kókó mọ́kànlá ìní wọ́n di Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìní wọ́n di orí rẹ̀ sí. Lórí bẹ́ẹ̀ náà bó ṣe à ń wí,
ọlọ́run fi borí ìṣòro. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọ lágbàlagbà tí ọlọ́run bá kàdà tó bá gbé kéèyàn tìyàn lẹ́gbẹ̀ẹ́ má lọ lé babaláwo o má lọ lé wòlíì kankan o. Ohun tó mọ̀ sí ni pé kí ni o ó gbé àgé àlùwàlá rẹ bí mo ti sọ ọ̀rọ̀ àyẹn nẹ́fìlà méjì màáwùsà tẹ̀yìn tí mo sọ yìí òun náà ní kúlà àwùsù rọ́bì lè falakọ̀ àti kúlà àwùsù rọ́bì náà méjèèjì tó bá ti ṣe pẹ̀lú ògo tọlọ́run ìyanu ọlọ́run ọba ìborí yóò ṣe kí ni o yóò jẹ́ tiẹ̀ pẹ̀lú ògo tọlọ́run bí ẹ ṣe ń wò mí yìí ẹ̀yin náà gbìyànjú láti subscribe sórí péjì yìí Imam Olúwakẹ́mi TV yóò fún yín láǹfààní láti máa tún gbọ́ oríṣiríṣi àwọn àṣà tá a lè